ara sọ. We realize this. Kí ni mo tún fẹ́ ṣe kí n máa wọ́ One of lọ́mí? you realize it, the better it will be for us. Èmi And pàápàá Nigeria. mo gbìyànjú. Àmọ́ ọ̀gá yìí ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa òun rárá. Ó dàbẹ̀ nípa ọ̀gá yẹn ní pọ́blẹ́mù. Àti wípé bí mo ṣe gbọ́, ọ̀gá ò tí ì níyàwó. Ṣé tó tọ̀ ní? Ẹ̀yin tún ti dé pé nǹkan sí ẹni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ó bè mí lọ́wọ́ ẹ dúró àbí òkòbó lọ́gà mi ò bẹ́ẹ̀ bóyá ó ti lójú mi. I not hear what. No I wonder. get coconut head. I get big ear. But I know they hear Mi tẹ̀lé what. ìwé àwọn kan tí mo wọ̀ ní ọjọ́ yẹn. Bọ́ọ̀gà máa ṣe tèmi tán pátápátá ni. Mo bá dẹ̀ wọlé o, kí n dẹ̀ hug ọ̀gá. Ó tì mí, ó lé mi bí ajá dànù ni. Àmọ́ òun náà wò wá náà wá mẹ́tẹ̀ẹ̀ta. Báwo lọmọkùnrin tó fáìtì bẹ́ẹ̀ ni ò ṣe ní kankan mọ́ mi wá? Kó tó wí pọ́nrán kó ti yọjú. Ṣé ló máa ń gbójú kò tiẹ̀ fẹ́ wo sáìdì anybody? Nǹkan kan máa wà lẹ́yìn fọ́gà yẹn. Bẹ́ẹ̀ méjèèjì ọ̀yà ní ẹ̀ ń tọ̀ ẹ̀ tí ẹ̀ lẹ́sìn bẹ́ẹ̀ níbi tí ọkàn bẹ́ẹ̀ po rẹ́ mi wà ẹ̀ tí ẹ̀ lẹ́sìn bẹ́ẹ̀ yìí náà ń ju kí náà ń ju náà ẹ sọ fún mi. Ìwọ o gbòòrò tí gbogbo yẹn bá tẹ̀ ń sọ̀rọ̀ ìwọ yìí náà ń sọ̀rọ̀. Wo mi, nǹkan yẹn kan péré lọ́nà fi jẹ̀ níyà. Òun ni tiwájú. Sórí nǹkan tí mo pọ́n sí ìgbà abúlé tán ní omi òkú. Are you playing? What type of playing is this? Tí n bá jù sí lásán, This is playing. wàláhì ó máa gbà tẹ̀lé. Yeah, that's a good talk. Ṣórí pẹ̀lú gbogbo ọjọ́ iwájú tí Ọlọ́run fún mi tí bá jù báyìí tí mo jù báyìí tí mo tún jù lẹ́ẹ̀kan sí mi ìwé ọkùnrin náà tí ò mú kí wá tún ṣe kí ni kí tún wá yí èèyàn lá mi kí tún ṣe báyìí pé baby boy mú mi wọ́n máa ń kọ́ mi wọ́n máa ń lé mi lójú tì mí gbogbo ẹ̀ máa mú ojú sí ọ̀gá yìí kò máa mú mi o. Anyway ṣá ìṣòro tẹ wá ní ó nìyẹn èmi tí máa bá solve ẹ̀ ni. Yeah, èmi bíbọ̀ yìí ni máa solve problem ẹ̀ Lọ́nà mi. ń pé mo ṣèlérí fẹ́yìn méjèèjì Sẹ́kẹ́ àti Mrs. Abubutan wípé ọwọ́ èmi Bímbọ́lá bèbí ní Túndé ẹgbẹ́ mo ti pè Túndé mo ti yọ Mr. àbí Sir tí máa ń lò yẹn mo ti yọ kúrò àti wájú ọjà láàrin tí ara wa báyìí mo ti rí fi ọwọ́ mi ní Túndé máa bọ́ sí Ọlọ́run. Ètò ṣètò bóyá wà máa lọ. Síbo ṣé wọ́n jáde ni wọ́n máa lọ lọ́fíìsì. Ṣé wàá ti wá jíjà ni? Má jẹ́ ọkànra mú ẹ. Lórí Mr. Túndé. Má kànra mú ẹ o. Anyway ṣá o. Ẹ̀yin méjèèjì ó tó. Simon. Ilé mi kan ta. Yá náà ó ti yé yẹn fi mí lẹ̀ sáyé ara. Méjèèjì. Lọ́nà ọ̀dọ́. Ọwọ́ èmi Bímbọ́ ló máa já sí. Ó ń gbóyún kàn dé lò. Ẹ ṣe o. Ìranu yìí pọ̀. Ibi tó jẹ́ pé tí n bá ká ọ̀gá yẹn tán tí a ju ti ẹja kíkà.